Àkìkìtà Ọlọ́run yè a tún ti dé lówùúrọ̀ yìí o a tún wá fọpẹ́ àtìyìn fún bàbá wa Jèhófà kábíyèsí ọba òkè tó ń baráyé wò tó mọ aráyé tó ń tún aráyé ṣe òun náà ló bẹ kú wò tó mú kú lẹ́rú ọba ògbógbó tìrìgbó ọba tí kì í jẹ̀bi agbógbógbó ọba tí kú ṣe lọ́ba èmi a máa wí pé kábíyèsí ọba agbáwájú ilé kẹ́ni wọn á ní agbẹ̀bùrú kẹ́ni tó bá gbáwájú ilé kẹ́mi tàbí ní ogun kábíyèsí ẹ̀mọ̀ tún ṣeun o àtúntì débí láàárọ̀ yìí àwa fọpẹ́ fọlọ́run àdúpẹ́ bàbá àrà ní àkìkìtàn ọlọ́run ọba ìwọ ni ó máa yìn má jẹ́ kó yà ọ́ lẹ́nu ìgbé ọlọ́run tàbí ìgbé ọlọ́run gbé bá lómi náà ó yà ọ́ lẹ́nu má jẹ́ kó yà ọ́ lẹ́nu ṣé ó yà ọ́ lẹ́nu ìtẹ́ ọlọ́run gbọ́ mi lé ìtẹ́ ọlọ́run gbé mi ga ṣé ó yà ọ́ lẹ́nu ni ọ̀rẹ́ má jẹ́ yà ọ́ lẹ́nu o. Màmá wí pé ẹ kú ojúmọ́ ní Maryland táwa wà o màá ní ẹ kú ojúmọ́ ní New York màá wá ní ẹ káàsán ní Nàìjíríà ẹ káàsán ní UK ẹ̀yin ará Texas ẹ kú ojúmọ́ náà ni o a tún ti káàbọ̀ sórí ètò Early Praise àwọn èèyàn wájú ti ń join wa o ẹ ṣé ẹ̀yin lẹ́mọ̀ wá lálámọ̀ bá o àwa láti bá yín mọ́nà mi Ayọ̀túndé Ayọ̀dìran PTA Pastor Túndé àwọn tí wọ́n kàn worldwide ẹ káàbọ̀ sórí ètò God bless you sir Dinobu bàbá nìyẹn ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣe wà ṣọwọ́ ń yá Rónkẹ́ Aliu Udofia ẹ káàbọ̀ sórí ètò Bọ́láńlé Ògúnkọ̀yà aya àpéjì ìyá Sydney ẹ mọ̀mọ́ káàbọ̀ ṣàlàáfíà lẹ́wà Bọ́lá àmọ́ ti pè yín special person kan mo wá fẹ́ pè nísìnyí Ọláìdé Ruth ni òní lọ́jọ́ ìbí ẹ̀ o gbogbo ẹ̀yin tá wà lórí ètò ẹ bá mi kí Ọláìdé Ruth gbogbo ọjọ́ ìbí òní lọ́jọ́ ìbí rẹ̀ 18 àbí 18 day nínú February 2018 happy birthday o happy birthday so màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn kákọ́ kí ìyá ọlọ́jọ́ bí ká fi bàbá àrà yìí kákọ́ fi gbé wọlé. Olúwa ó ṣeun eléyìí tó ṣe nínú ayé arábìnrin wa Ruth Ọláìdé ó kú ọjọ́ ìbí lónìí o àdúpẹ́ àyìn bàbá.
Alágbára fúnwọ́ ọba tó ní ìgbà mọ̀mọ́ bí ọ̀gá o. Ìwọ lèmi ní ìwọ lèmi mọ̀ o. Dákun mọ̀mọ́ jù mí lẹ́wọ̀ ẹ̀jẹ̀. Dákun mọ̀mọ́ padà lẹ́yìn mi o. Ikú pa lẹ́sàn-án. Mo ṣọpẹ́ tèmi bákan náà aṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí arábìnrin wa Ruth Ọláídé tó ṣọjọ́ ìbí ẹ̀ lónìí ọjọ́ Sunday ọjọ́ ìbí ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sami Oyewale ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Owólabí Títílayọ̀ ẹ káàbọ̀ sórí ètò ọ̀nà mi ẹ kú ọ̀rọ̀ èèyàn o ẹ káàbọ̀ sórí ètò it is well. Ayọ̀ là ń yọ̀ láàárọ̀ yìí à ń bá arábìnrin wa Ruth Ọláídé Adéjùmọ̀ à ń bá ṣe ayọ̀ ọjọ́ ìbí orí bẹ́ẹ̀ dè yẹn lélẹ́yìí o.
Kọ́lá Lásọdé ẹ káàbọ̀ o. Hasan Ọlárẹ̀wájú ẹ káàbọ̀ sórí ètò. Ọlábípé Rita Akínláyọ̀ ẹ mọ̀ káàbọ̀ o. Aya Ẹniọlá ẹ káàbọ̀ sórí ètò. Àwọn kan ní píjọ wa ò clear àmọ́ bóyá nẹ́tíwọ́ọ̀kì ni o, ẹ má bínú sí wa, ẹ má bínú, á wà kẹyẹ sí. Ẹni tó bá mọ núrò ó yẹ kó mọ pẹ́ dú o. Ẹ dákun, ṣé bíjọ wa ti ń clear padà? Ẹ má bínú sí wa. Gbogbo tá a máa ṣe lónìí náà ní ká fọpẹ́ fọ́lọ́run. Àdúpẹ́ pé Olúwa dá wa sí. Àdúpẹ́ kó ṣojú rẹ̀ ó mọ́lẹ̀ sí wa lára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti wà nù kòtò láti gbé gbìn nínú ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lọ́sípítù tí wọ́n ti ẹ̀ lè rí pé ohun tó ń ṣẹlẹ̀ níta. Àpòpọ̀ síta láàárọ̀ yìí mo rí pé kò tájú tó fún snow nìyẹn. Nínú gbogbo èyí ó ń pa wá mọ́. Kí la dúpẹ́ sọ fọ́lọ́run? Ọpẹ́ náà ni. Àdúpẹ́ Olúwa. Dàbí ẹgbẹ́ slow yẹn ló affect network o, ẹ̀yà má bínú sí wa. Ṣé ẹ̀ ń gbọ́ wa kétékété? A ti work lórí audio wa náà, ẹ má bínú, gbogbo ẹ̀ máa perfect láìpẹ́.
Amaka Doris, welcome to the program. The program is Early Praise. Ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o. Òní ọjọ́ Sunday náà là ń celebrate birthday arábìnrin wa Ọláìdé Ruth. Ẹ bá wa ṣe happy birthday to her o. Ẹ comment ẹ ṣé. Ìyìn la máa fọjọ́ òní dú, ọpẹ́ la máa fọjọ́ òní ṣe. Orin ọpẹ́ náà ni Early Praise la pé àgbúdọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ọba tó pa wá mọ́ bí ojú, ọba tó ṣàbù ẹ̀ lé wa lórí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Àrùn Fáyọ̀mọ́ káṣọpẹ́ lókù, ọpẹ́ ní f'Olúwa. Ẹ̀yin ti Nàìjíríà a mọ̀ pé ẹ ó ti máa jáde chọ́ọ̀chì ẹ wá kan fìdílé ẹ wá di fìlé nǹkan. Ẹ̀yin ti Amẹ́ríkà tá ẹ̀ múra chọ́ọ̀chì lọ́wọ́ ó yá ẹ máa múra kẹ́sì máa fetí kan gbọ́ orin kẹ́sì máa fojú kan wètò. Tó o bá lẹ́gbẹ̀rún ahọ́n kí ló fẹ́ fi ṣe? Ahọ́n kan oṣù tó o ní kí ni nǹkan tó o fi ń ṣe lọ́wọ́lọ́wọ́? Ṣé o fi ń tún téèyàn ṣe ni àbó fi ń ba téèyàn jẹ́? Tọ́wọ́ á fún ẹlẹ́gbẹ̀rún ahọ́n ayé bàjẹ́ nìyẹn o. Adéṣọlá Àjọbọ ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Early Praise ó ń lọ lọ́wọ́. Ìyìn gbónágbóná tó gbóná fẹlifẹli tàbí yìn bàbá lóòrọ̀ kùtù òun ló ń lọ lọ́wọ́ lórí Dayọ̀ Agbọ́lá rédíò láti Baltimore níbi tá a wà níbí. Ìyá Ìbàdàn wa wọ́n ṣe birthday lónìí o. Arábìnrin Ruth Ọláìdé ẹ bá wa kí wọn kí ewu ọjọ́ bí wọ́n ṣe birthday lónìí ẹ bá wa kí wọn. Faith Praise olóńgbà wa yan Ọlọ́run lọ́wọ́. Faith Praise olóyin Ọlọ́run lọ́wọ́. Mo ti lọ pe Ayéfẹ́lẹ́ wọlé o láti bá wa dá sétò yìí. Ọpẹ́ fọ́lọ́run náà ló sọ òní lọ́jọ́ t'Olúwa ti dá, òní lọ́jọ́ t'Olúwa ti ṣe. A ó máa jó, a ó máa yọ̀ nínú rẹ̀ ni. Hey, this is the day the Lord has made.
we shall rejoice and be glad in it. Ayéfẹ́lẹ́ ló sọ bẹ́ẹ̀. Òní lọ́jọ́ tó Olúwa ti ṣe lógo, a ó máa yọ̀ nínú rẹ̀ ni.